Odindi òun ni wọ́n máa ń fún odò ní nǹkan. Kì í ṣe pé o lè fi pé o lè fún odò lẹ́ran. Odindi ló máa ń fún odò ní ẹran. Tó bá fẹ́ fún odò ní ẹran, odindi ló máa fún, o ò ní pa. Tó bá fẹ́ fún odò ní adìyẹ, àbó fẹ́ fún ní pẹ́pẹ́yẹ, àbó fẹ́ fún ní ẹyẹ, àbó fẹ́ fún ní anything, àbó fẹ́ fún ní ẹyẹlé, odindi òun ló máa mú lọ sí odò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bi mí ní àwọn ìbéèrè tó pọ̀ wípé bàbá àṣírí ìràwọ̀, ọ̀rọ̀ tí ẹ sọ lórí ọ̀rọ̀ ìràwọ̀ mi àti ọmọ mi, ọ̀rọ̀ yóò ti tọ́ ni o, wípé but kí làwọn dẹ̀ máa ṣe, pé àwọn tó jẹ́ wípé àwọn ò mọ̀, ṣùgbọ́n àwọn ti lọ bá àwọn èèyàn kan tí wọ́n ti mú àwọn lọ sí odò. Èmi tó tẹ̀ sọ pé wọ́n pa pẹ́pẹ́yẹ sórí omi fún òun, wọ́n pa sí odò fún òun. Mo ní báwo lẹ ṣe wá rí láti gbà wọ́n ní nǹkan lọ dáadáa, pé in fact àwọn fẹ́ lè máa jẹ̀ka. Mo ní pé kí ni ẹ̀rọ rẹ̀ ni wípé ó súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀ dáadáa. That is the reason why àwọn kankan wà ó kàn gbọ́dọ̀ lọ bá àwọn roadside astrologers, àwọn roadside bàbá ìràwọ̀ àbí ìyá ìràwọ̀, àbáwọn tó mọ̀ nípa ìràwọ̀. Ẹlòmíì kò iṣẹ́ ẹ̀gbọ́n ò bá ìràwọ̀ lọ, ṣùgbọ́n torí pé ó ti gbé àwọn ìwé kan, ó ti ka nípa ìràwọ̀ náà, àbọ̀tà ń sọ nípa ìràwọ̀. So o gbọ́dọ̀ mọ ẹni tó máa fi ọ̀rọ̀ ẹ lọ. Tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣe ìbọrí àbọ̀ bẹ́ẹ̀ ṣe ìpèsè, o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀ dáadáa, kó má tún lọ kó bá yí ẹ̀ fún ẹ. Ṣé ń gẹ́tì mi? Ọ̀pọ̀lọpọ̀ ló tún wá ń béèrè wípé báwo ni àwọn ṣe lè wá bọ orí àwọn àbí kó ṣe ìpèsè tó bá jẹ́ pé bóyá àwọn fẹ́ mú ẹran sílẹ̀, àbáwọn fẹ́ mú adìyẹ, àbáwọn fẹ́ mú nǹkan mi. Odindi òun ni wọ́n máa ń fún odò ní nǹkan. Kì í ṣe pé o lè fi pé o lè fún odò lẹ́ran. Odindi ló máa ń fún odò ní ẹran. Tó bá fẹ́ fún odò ní ẹran, odindi ló máa fún, o ò ní pa. Tó bá fẹ́ fún odò ní adìyẹ, àbó fẹ́ fún ní pẹ́pẹ́yẹ, àbó fẹ́ fún ní ẹyẹ, àbó fẹ́ fún ní anything, àbó fẹ́ fún ní ẹyẹlé, odindi òun ló máa mú lọ sí odò. Tó bá ti ṣàdúrà, wọ́n sì mọ̀ bọ́yẹ máa bẹ́ẹ̀ ṣe sí odò. Odindi ni ló máa fún odò, wọn ò ní pa. Tó bá jẹ́ pé bí àwọn fẹ́ bọ orí fún ẹ, tó bá nílò láti pa, wọn ò ní pa ní odò. Ilé ni wọ́n ti máa pa. Àṣírí òun ni à ń sọ fún yín. Tó rẹ̀ ni mo máa sọ fẹ́ tó bá gbé gbogbo ayé ẹ̀ fún ló máa sọ bí tí ayé ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun díẹ̀ ló ní, ṣùgbọ́n nígbà tó lọ bá èèyàn, wọ́n sọ dogun láwọn lọ́wọ́. Àwọn kankan dẹ̀ wà tó jẹ́ pé spiritually the way táwọn ṣe máa act, àwọn ọ̀tẹ̀kẹ́ act wípé bóyá o mọ̀ pa bó mọ̀ pa wọn òṣùfà tó bá ti jórúkọ ẹ lọ́ fi ṣe ọmọ active ni. Eléyìí náà dẹ́ni mo dẹ̀ fi eléyìí sọ wípé ẹ gbọ́dọ̀ ní àkíyèsí, ẹ gbọ́dọ̀ máa ṣe àtúntò dáadáa lóòrèkóòrè, torí pé tó bá lọ ṣe lórúkọ èèyàn yóò mú ìbínú. Nọ́mbà mi, WhatsApp nọ́mbà mi 08054353629. Ẹ WhatsApp ẹ follow wa.